Òye borí gbogbo wọn. Wọ́n kàn ń báyà jà náà ni Ṣàngó ló ní sẹ́rẹ̀ o. A tún ti dé o, kìkì aṣọ. A tún ti dé o, kìkì ọ̀rọ̀. Ọ̀la níyì Mr. Fadun Sáyẹ̀mí. Ẹ̀wà kọ̀ ọ̀kan lẹ́nu àlàyé. A tún ti dé o, kìkì aṣọ. Eba. A tún ti délé nìyí. Àní kólókó máa roko. Kólódò ó máa rodò. A kí yín lénìí. Lórúkọ Ọlọ́run ọba mi Elédùmarè ọba ọlọ́lá tí fọlá sọlá. Ọba ọlọ́rọ̀ tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fáwa sọ̀rọ̀sọ̀rọ̀. À ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò fún tèmi o. Lóyin ládùn lètò ètò ní lóyin ládùn. Ètò kan bí ẹgbàágbèje ètò ní gbogbo lẹ̀kílẹ̀. Ọ̀rọ̀ yẹn náà la fẹ́ máa gbọ́, ọ̀rọ̀ yẹn náà la fẹ́ máa gbọ́. Ọ̀pọ̀ tó o bá sọ gbogbo ẹ̀ ló dá. A kí yín lórúkọ Ọlọ́run ọba mi Elédùmarè lẹ́ẹ̀kan sí ètò ṣe bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ fún tèmi. Màmá mi Ọmọ́wùmí Babs ẹ káàbọ̀ sórí ètò láti orílẹ̀-èdè Canada ẹ sì kú múra oyè tuntun tí ó wáyé ní ààfin bàbá wa tí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ bàbá wa Aláyélúwà His Imperial Majesty ọba Aláyélúwà Ẹnìtàn Ògúnwùsì bàbá tí ò ní bàjẹ́ fún kábíyèsí Fọlúyàdé o tí ó wáyé kò pẹ́ kò jìnnà yẹn. Ẹ bá kí màmá mi olórí Ṣùgbọ́lá Adékọlù táwọn náà joyè. A tún ti dé o, kìkì àṣà. A tún ti dé o. À ń kí káàbọ̀ sórí ètò yìí. Màmá mi Abímbọ́lá JP Àkàndé ẹ káàbọ̀ sórí ètò. Màmá wa Blessing Faith ẹ káàbọ̀ sórí ètò. A tún ti dé o. Ayọ̀mí pọ̀ sí Ayọ̀mídé ẹ káàbọ̀ sórí ètò. Adébánjọ ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀la níyì Mr. Fadun Sáyẹ̀mí. Ẹ̀wà kọ̀ ọ̀kan lẹ́nu àlàdé. Àwa tún lè bá ṣe lé. Dr. Mọ́bọ́lá ò máa fi ìwọ́n ló máa. Ọba tó jẹ́ kó máa bẹ ọwọ́ ìlú wà. Àìtúnú bá mọ́ wá sí ìlú rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọba. Wọ́n bá ìlú tó lànà tó lè ní. Àyìndé wá sí ìlú tó lọ́jọ́ gbogbo. Ọlọ́run ọba mi ìbàrẹ̀ lénìí o. Alábínú àbá sásí. Joy Sọ́mì ẹ káàbọ̀ sórí ètò. Àbáyọ̀mí Fọ́rínà Olúfimọ́ ẹ káàbọ̀ sórí ètò. Olúfimọ́ Fọ́rínà náà nìyẹn. Bàbá mi Ààrẹ Adébánjí ẹ káàbọ̀ sórí ètò fún tèmi. Bẹ́ ẹ bá ṣe ń wò ẹ máa bá wa share ilé-iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tá a fi kalẹ̀ sí orílẹ̀-èdè UK United Kingdom tá a wà nílùú London náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ akétékété. Precious Àjàgbà ẹ káàbọ̀ sórí ètò. Ajégbà ẹ káàbọ̀ sórí ètò. Bákan náà Dàda Ìgbà yìí lọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀dá ló sáré
ẹ bá wa share ẹ jẹ́ káwọn ọ̀rẹ́ yín náà kí àwọn náà láǹfààní láti wò wá àti láti gbọ́ amútalẹ́ yìí. mo ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ. Jọ̀wọ́ má ṣe jẹ́ kọ́ta bèrè pé mo lọ́lọ́run tèmi wà. àti fohùn gbogbo lọ́wọ́ lọ́run lọ́wọ́ lénìí ṣe mọ̀ pé ìgbà tá a bá ti fi lé lọ́wọ́ kì í fọ́ àwo tá a bá ti fi lé ọlọ́run ọba mi Elédùmarè lọ́wọ́ kì í fàyà. Wá jíjẹ mímu lọ́lọ́run. Bàbá wa Lékan Ẹ̀sán ẹ káàbọ̀ sórí ètò. Àjíbóró Moscow Unisex ẹ káàbọ̀ sórí ètò. Adéọlá Oyèpìtàn ẹ káàbọ̀ sórí ètò. Torí wọn máa jẹ làwọn ká má ṣe pàdé ohun tí ó jẹ wá. Ìwọ ló ní ká bèrè bọ́wọ́ Elédùmarè wà bá àwọn ọmọ ṣe sí. Ajagun ṣẹ́gun. Ó ṣe àjò lọ́sìn kírímìnì lónìí afàìmọ́nikónimọ́ra. Nítorí pé ọwọ́ gẹ́gẹ́ báyìí ní síwájú ijó ìdùnnú báyìí náà ní mọ́ síwájú ayọ̀. Ẹnìkan tó sáré owó lọ́kàn tó sunkún ọmọ bẹ́ẹ̀ làwọn kan sunkún àlàáfíà èmi dẹ̀ gbàgbọ́ lọ́wọ́ bá bọ́ wá sí ìlú tí bá wà máa ṣe sí. Àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ká bá wọn lọ. Àṣẹ wàràwàrà ká bá wọn lọ. Àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ká bá wọn lọ. Àṣẹ wàràwàrà ká bá wọn lọ. Ayọ̀mí pọ̀ sí Ayọ̀mídé ẹ káàbọ̀ sórí ètò. Ayọ̀mí Olúwaṣeun Olúwa Tèmítọ́pẹ́ ẹ káàbọ̀ sórí ètò fún tèmi. Ọládìméjì Omídire ọ̀dá mi dáadáa ọmọ bàbá alájàgbé láti orílẹ̀-èdè Nàìjíríà ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́run ẹ̀san náà nu. Gbó lórílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ káàsán lọ́dọ̀ tiyín. Ẹ káalẹ́ lọ́dọ̀ tiyín. Tẹ́yìn bá wà lọ́wọ́ ìyálẹ̀ta ẹ kú ọwọ́ ìyálẹ̀ta lọ́dọ̀ tiyín. Màmá mi Babs wọ́n ní ẹ kú ètò happy weekend thank you so much ma. Ọmọ bàbá alájàgbé Ọládìméjì Omídire àwọn ní I'm with you. Bá mi ṣe kójú má ṣe tì mí o bá mi ṣe ojú kì í tiná alẹ́ ojú ò ní tì mí kò ní tẹ̀yìn olólùfẹ́ ètò yìí pátá. Àwọn kan sunkún àlàáfíà èmi dẹ̀ gbàgbọ́ lọ́wọ́ bá bọ́ wá sí ìlú tí bá wà máa ṣe sí. Kafilat Àìná ẹ káàbọ̀ sórí ètò ìyá wa. Àníkà ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ká bá wọn lọ.
bẹ́ẹ̀ ni lóyin ládùn ń tẹ̀síwájú ní ìkànnì ìbílẹ̀ rédíò náà ńlá wà tá a fi kalẹ̀ sí orílẹ̀-èdè United Kingdom nílùú London bẹ̀lẹ̀ tí náà àǹfààní láti gbọ́ wa tẹ́ bá ní nǹkan kan láti bá wa sọ àbẹ́yìn fẹ́ ní nǹkan kan láyìn fẹ́ máa láǹfààní láti gbádùn wa síwájú àti síwájú sí ẹ̀yẹ kan lọ́ra lọ sí orí www.ibileradio.com ẹ wá fi splash sí ẹ wá tẹ 29 radio ọwọ́ kan ní ó gbé wá sọ́dọ̀ yín ẹ láǹfààní láti máa gbọ́ àkìtìkìtì ń bẹ̀. Bákan náà lọ sórí Facebook ẹ kàn ra tẹ ìbílẹ̀ rédíò tiwantiwa tàbí lórí Instagram ìbílẹ̀ rédíò ọwọ́ kan ní ó gbé já sọ́dọ̀ wa àní ò sí ń bẹ̀. ká má fi ní kọ̀ọ̀kà kó ní ó lọ kéré. Ìyá wa Bímbọ́lá Olúbùnmi ẹ káàbọ̀ sórí ètò. Bàbá tó tẹ̀lé náà wọ́n ní ká ṣọ́ra o. Alábòbò torí kọ́lẹ́rà ń pààyàn o. Ojú ṣe bí eré ojú gbayì lọ́wọ́ orí. Àtẹ́lẹsẹ̀ ṣe bí àwàdà ó gbayì lọ́wọ́ ìrà ọ̀nà. Àwọn òkú tíjọba ò bá tún fọwọ́ sí rẹ̀. Àwọn òkú tíjọba ò bá tún fọwọ́ sí. Ìmú báyìí ló ní kọ́ńbó àgbọ̀n ṣàlẹ̀ ló ní họ́wù. Àlá àti dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ fún tèní, adé wàràwàrà bí èjì òwúrọ̀, adé pàápàá bí èjì ìyálẹ̀ta. Bàbá wa Hakeem Karim ẹ káàbọ̀ sórí ètò láti orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́kọláya bá ní dádúró. Lọ́kọláya bá ní dádúró. Sinu, you are welcome to the program. Lẹ́gẹ̀sì wo lẹ́gbẹ́ bí sílẹ̀ bá wọn mọ́. A tún fi bàbá nílùú tún pélélé o. Ìgbà wo ẹ máa dẹ́kun ìwà ìbàjẹ́? Ìwà ìbàjẹ́. Ìgbà wo ẹ máa dẹ́kun ìwà ìbàjẹ́? Àwọn ìlànà ọ̀rọ̀ wí lónìí ẹ̀kọ́ tí ọgbọ́n yòó. Àfi kí sátìrà mọ̀lì kó máa sọ wá o. Àwọn ìlànà ọ̀rọ̀ wí lónìí ẹ̀kọ́ tí ọgbọ́n yòó. Àfi kí sátìrà mọ̀lì kó máa sọ wá o. Ipa ilé àṣẹ ń gbọ́ mi. Ọkùnrin kò ṣe jẹ́jẹ́ kó bẹ̀rẹ̀ ìbọ̀dẹ̀ jẹ́ntì. Bàbá wa Abdulkarim Hakeem wọ́n ní ẹ kú ètò Ọlọ́run á gbọ́ àdúrà yín o àmì bàbá ẹ ṣé o. Ìyá wa Bímbọ́lá Olúbùnmi Elúsanmi wọ́n ní more power to your ego. Thanks ma. Ìran ajá báyìí ló ní gbígbó, ìran àgbò ló ní kíkàn. Ìran lékèlèké báyìí náà ló lẹ́fun, odídẹrẹ́ ló nílé ìwò. Ìrọ̀lọ́gbọ́n lọ́dọ̀ wa ẹ̀rọ òṣèlú, méjèèjì ló pè sọ́dọ̀ ìjọba. Òròkì báyìí ló lò ṣógbó, aláṣọ ló lò wú, alápatà ló lọ bẹ́ẹ̀. Orí bá tún máa wọ̀n ìdà lójoojúmọ́. Bọ́lá bí bájú náà gbà tó tún kọjá jẹ tó tún làlùjọ. Àdìgbò fi bí ìṣọ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ o. Àdìgbò fi bí ìṣọ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ o. Àdìgbò fi bí ìṣọ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀. Kìnìún báyìí ló ní jù, olókun báyìí làgbà omi. Àwa la lè tó àtàtà níbílẹ̀ rédíò. Olúwaṣeun Tèmítọ́pẹ́ káàbọ̀ sórí ètò Bámigbóṣé. Ẹ kú ọwọ́ dérè, ẹ kú wíkẹ̀ndì. Báwo ni lọ́dọ̀ tí yín? Báwo ni wíkẹ̀ndì ṣe ń lọ lọ́dọ̀ tí yín? Àkú iṣẹ́ bó ti ẹ̀ pé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ látọjọ́ Monday. Ọjọ́ Friday nìyí tó yẹ ká máa sinmi, a ti ń lọ sí ọwọ́ ìsinmi
lọ́la báyìí àtúnṣe tí ìbá ṣe pé báyọ̀ bá ní ó pọn dandan ìṣègùn aláwọ̀ àmìṣẹ́ lọ́la ayẹyẹ káfílẹ̀ ìka kan sọ̀rọ̀ àjìyá ní ẹ kú ilé fún tèmi ọmọ Nàìjíríà, ẹ kú ilé fún tèmi lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ẹ kú ilé fún tèmi lórílẹ̀‐èdè United Kingdom, ẹ kú ilé fún tèmi lórílẹ̀‐èdè Canada, ẹ kú ilé fún tèmi gbogbo Áfíríkà, ẹ kú ilé fún tèmi gbogbo Arab Emirates gbogbo yín mo kí wọn ò lólódì ẹnìkan. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀gbọ́n wa náà ló ṣẹ́gun ọ̀hún. Ilẹ̀ kárí ìwò ìyá abájọ́. Aláṣẹ gbé smart. Lóyin Ládùn lètò ètò ní Lóyin Ládùn níkànnì àrà ọ̀tọ̀ ìbílẹ̀ rédíò tá a fò ìkàlẹ̀ sí orílẹ̀-èdè United Kingdom bí dáa ti ń wí tó ti ń yé wa yékéyéké lábẹ́ alákòóso ọ̀gá àgbà ìyá wa ìyá Ìbàdàn authentic kò ní bàjẹ́ fún yín láṣẹ Ọlọ́run ọba mi Elédùmarè. Bàbá náà ti tẹ̀lé o. Ọmọ alájà náà gbógun tọ̀sán. Ilẹ̀ kárí ìwò ìyá abájọ́. Ọmọọba Ọláníyì Àlàdé lórúkọ tèmi ń jẹ́ Awóyẹmí bàbá tó bí mi lọ́mọ the one and only Mr. Fadusi on FM. Reliable presenter tí ò ní bàjẹ́ fún ọmọ kìkìrì náà rí fún tèmi, ọmọ kìkìrì yẹn náà rí fún tèmi. Ẹ tún láǹfààní láti gbádùn ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Bàbá wa Dàda Olúwatósìn Ọláoyè ẹ káàbọ̀ sórí ètò. Ọláìyá Sheriff Ọláwọlé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀gbọ́n tálé ẹ̀rọṣọ́ ẹgbẹ́ tó ṣínà bẹ́ẹ̀rẹ̀ àmì ọmọ tálájà àbẹ̀bí ọ̀gá àrọ̀ wọn jẹ́ ọ̀nà ẹ̀bù ṣínà bẹ́ẹ̀rẹ̀ ayọ̀ wọn jẹ́ aláṣẹ kí n náà sọ káyọ̀ bàbá Málì ìyàwó làbáyà alágbèsè náà mọ̀ṣọ́ ìjọba mọ́tẹ́ ìfáàzọ́ àpò yìí kọ́ sára ni wọ́n pẹ̀lú mọ̀ṣọ́ akọ̀gùn tẹ́lẹ̀ Joshua yóò mọ̀ jẹ́ bẹ́ẹ̀ bàbá kọ́nyẹ́ àwọn lọ́wọ́ bá náà láṣẹ òṣù ẹ̀ka tọ́jú ọtí ẹ̀mí ajá náà fọmọ́ lórí ìyáwó àná. Ètò ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ wájú báwo lẹ̀yin ṣe rí sí lọ́dọ̀ tí ṣé à ń gbádùn ẹ̀ sọ ń sí pẹ́pẹ́ bíi màmá aláta lọ́dọ̀ tí náà tẹ́ ń láǹfààní àti gbádùn ẹ̀ báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí Lóyin Ládùn lètò ètò ní Lóyin Ládùn. Nínú bàbá tí èso mọ̀ ṣe o Santiago ti jẹ́ Santana I have nothing that God mọ̀ ṣe o ọkọ̀ Bọ́lá kẹ́ẹ̀dì mọ̀ ṣe o náà. Princess Osumalo ẹ káàbọ̀ sórí ètò láti orílẹ̀-èdè Canada. Alájẹ sáńtì kò bẹ́ẹ̀ ni mo ṣe onílé ìkóró ọ̀ṣọ́ ẹ máa lè ṣe. Ẹ bá wa share bẹ́ẹ̀ ṣe láǹfààní àti wò wá ẹ bá wa share jẹ́ káwọn èèyàn tún láǹfààní àti wò wá fún tó gbọ́ wa dáadáa fún tèmi. Alájẹ àdìsúrò ọkọ̀ ọ̀pọ̀ǹtì ẹ̀fọ́ mọ́tò. Yẹ̀kínì Rasheedat ẹ káàbọ̀, Bùkọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀ǹtẹ́ ní ìkàlẹ̀ omẹ́tú nínú fi kẹ́kẹ́ àgbà ọ̀pàdọ̀. Èèyàn mú èsì ìyàwó bí ń bọ́lá ó máa ń kẹ́ òkùnkùn àná ọ̀nà rẹ̀ ṣe. Tọ́jú kúkẹ́ bá fọ́lẹ̀ ìrìn láńlá. Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Báwo lẹ̀yin ṣe ń gbádùn ẹ̀ sí? Báwo ni weekend lọ́dọ̀ tiyín? Ọláṣẹ́ òní àbáná ìyọ̀ntàlá náà rẹ̀ lápá ẹ̀ka ṣe. Àbànà pẹ́pẹ́pẹ́ ìrìnàjò pẹ́pẹ́pẹ́ àbànà pẹ́pẹ́pẹ́ ìrìnàjò pẹ́pẹ́pẹ́ kíkó máa ká láàánú lọ. Ọlọ́run má jẹ́ kó pa láàánú tèmi náà. Àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátápátá kíkú mọ́pá láàánú wa. Ìrìnàjò pẹ́pẹ́pẹ́ kíkó máa ká láàánú lọ. Ẹni tí ó ṣàánú mi tí ó ní Ọláníyì ó yá wá ṣe nǹkan báyìí ọ̀yá wá ilé mo fún ọ nílé nílẹ̀ mo fún ọ nílé lájà mọ́tò ní 10 million rẹ̀ ó yá gbà máa fi ṣẹ̀ṣẹ̀ rìn 20 million ojú kẹ́tẹ́ dọ́làánú mi lè ṣe lọ àdáàánú mi tí ọba ti ṣàánú mi kò gbọdọ̀ ṣùgbọ́n owó kọ́lọ̀ wọn ṣàánú wa ni. Ìyá mi dáadáa wọ́n ní you are great my great brother. Ìyá mi Princess Osumalo láti orílẹ̀-èdè Canada ẹ ṣeun ṣe wọn kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run Elédùmarè. Elúṣọgbọ́n Rasaq láti orílẹ̀-èdè Dubai bó ní lọ́dọ̀ tiẹ̀ náà. Bàbá wa
Abdulhakeem Karim wọ́n ní mo gbádùn ètò yín, Ọlọ́run á fún yín ní okun àti agbára àmín. Ẹ ṣé púpọ̀ o. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share, jẹ́ ká àwọn èèyàn láǹfààní láti wò wá dáadáa. Láṣẹ Ọlọ́run gbà wá tá a wà lókè òkun pátápátá, wọn ò ní kò kú wa ránṣẹ́ sílé o. Àkèrè òkò délé lágbára Ọlọ́run Elédùmarè, gbogbo ogun deportation kò ní jẹ́ tiwa. Àwọn tá a sì fi sílé náà, gbogbo dúkìá tá a fi sílé lágbára Ọlọ́run wọ̀ bànújẹ́ ò ní kàn bó ti wù ó kéré mọ́. Àtèyí tó mí àtèyí tí ò mí. Bàbá Usmanu ní bàbá wa, bàbá Barika, àbẹ̀rẹ̀ sí Bọ́lá kékeré. Ìyá wa Adébímpé Princess Osomalo ẹ káàbọ̀, mo kí lórúkọ Ọlọ́run ọba mi Elédùmarè káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Yàrá ọdẹ, bàbá Yọ̀mídé náà láàbò ojú wa. Ẹyọ tí mo kú dáhùn dára mọ́lá o, ayé ọdún sẹ́yìn tó wà òkú. Ẹyọ tó rádò ti jẹ́. Àǹtí wa Fèyísáyọ̀ Ayílàrán ẹ káàbọ̀ sórí ètò láti orílẹ̀-èdè Egypt. Ìyá wa Mosúnmọ́lá Monísọ́lá Bùsọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo yín la kí à lólódì ẹnìkan. Kí la fẹ́ fọ́lọ́run ọba mi Elédùmarè bí ìsọpẹ́. Ọpẹ́ báyìí náà ló máa ń pẹ́ wọn sáyé àwọlé alára. Ọpẹ́ báyìí ní pẹ́ wọn sáyé àwọlé ajérò. Adé afẹ́nìkan òkè ọ̀hún tó ń fojoojúmọ́ sògbérè ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run Elédùà àti kì í dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń tì wá lẹ́yìn lórí ètò yìí lọ́nà kan tàbí kejì, gbogbo yín la kí à lólódì ẹnìkan ẹ mọ̀ ṣe ń ṣeun. Báyẹ̀ bá ní nǹkan kan láti bá wa sọ lórí WhatsApp, nọ́mbà yìí ni kẹ́ ẹ tẹ̀ sí +234 8062 96 4059 +234 8062 96 4059 lẹ́la àǹfààní àti fi bá a sọ̀rọ̀. Sẹ́mu pé ojú bá ẹ tó ohun máa ń ṣẹlẹ̀ lórí wa bá lù. Ìdá láti bá ń tà sí Ìyá àwọn òye òná. àwọn tèmi wá ṣe èsì àjọ. Àdúgbò mi ní mọ̀ ní ìṣẹ̀lẹ̀ bá àwọn tèmi yáyì. Ó ṣe máa fi ṣe ètò. Gbogbo àwọn fáàsì o. Alájàgbẹ̀ ẹ̀dẹ̀ dájú nínú ìyàn kíá. Dájú nínú ìmọ̀ káyọ̀ o. Balógun dòdò ń dá àtúgbò àjọ mi. Ọkùnrin gbọ̀ngbọ̀n ní jẹ́ bá lò ó. Nítorí àsìkò níbo là ń lọ fún tèní, níbo là ń tí ń bọ̀, níbo là ń lọ, bó la fẹ́ fi gún gan fún tèní. Ibi tá à ń lọ òjìnà lórí ètò fún tèní, ibi tá à ń yà ló pọ̀ ní. Ẹ jẹ́ ká ṣe báyìí, ká ṣe ní pàǹdà báyìí làárọ̀ kọ́. Pàǹdà báyìí làárọ̀ dá. Pàǹdà báyìí làárọ̀ kí nílé Olúmọkí. Ká ṣe bẹ́ẹ̀ ká bọ́ sí ibi tó kàn lórí ètò fún tèmi, ìpele tó kàn lórí ètò. Ní ṣètò kẹ́ ẹ má rí ọgbọ́n kan tàbí kejì mú ń bẹ. Ètò yóò ní kọjá, kò ní dàbí ètò tó kọjá lórí àpáta tí ò nípa lénìí. Ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ kan tàbí kejì ń bẹ. Olùgbọ́dún náà ilé ẹjẹ́ bí bàbá ẹ̀fọ́jọ́ sí nínú ọgọ́dún wa. Àwọn làwọn tó ká àtẹ̀lé tàṣù kiri ní ọ̀ṣẹ́. Àtẹ̀lé ọ̀gá àwọn ọ̀gá bẹ́ẹ̀ni ìjẹ̀nà ìyọ̀ṣẹ́. Ọ̀gá Adémọ́lá Táíwò ẹ̀ka ìgbé ìjùmọ̀ ẹ̀tọ́ mẹ́ta. Ọ̀gá Gúlẹ̀ ní ibò ní ọmọ ìgbà. Ìjọba náà ń pẹ́ Ìwọ la rán mi sílé ní ìwọ tó ń láǹfààní láti gbọ́ mi yìí.
Èwo la rán mi sílé nìyí, mo ń bọ̀ náà. Gbogbo ọdún ọ̀tá ẹ̀rẹ̀ kó bàbá jẹ́jẹ́ lọ́ṣẹ́ o. Bàbá Adébọ́lá ń dún náà náà o. Ìrọ̀rùn fún olùkọ́ ní gbogbo ẹ̀kọ́ Nàìjíríà. Ìtumọ̀ta ọ̀gá ọ̀mẹ́kùnrin. Ẹ̀kọ́ wà ní olóògbé mọ̀jọ́. Àgùntẹ́lẹ̀ ìyàwó ó jẹ́ káyéèké bàbá ẹ̀ ṣeun. Ta ló kọ́ra àròjì sẹ́ńsì sọ́kù sẹ́ńpẹ̀ ní kẹjà. Èèyàn palẹ̀ yáyá bàtà. Wọ́n bá gbọ́rin sọ̀rọ̀ òde ọ̀la o. Láìdé Adébáyọ̀, ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀gá Dáyọ̀ ń bọ̀ ní ìṣèjẹ́ sáyẹ́ǹsì. Alóúnjẹ mọ̀rọ̀ ògbò àwa. Lẹ́rìí kan tẹ́lẹ̀ náà ló wá. Bọ́dà sórí ìwà tó bá ní ṣàbẹ̀wò ọṣẹ́. Ó ní màmá àdáǹtì yóò ṣe. Àwọn ọmọ ká àgbẹ̀dẹ́ta ní ilé ẹ̀sẹ̀ òǹkà. Èèbò èèbò. Yọ̀tún ìbára. Èèbò èèbò. Lẹ́nu ìbára. Èèbò èèbò. Oṣù Mùtálà èèbò. Ọgbọ ọkọra sí yàtọ̀ náà wá. Ó jẹ́ bàbá ní àjẹ́ ìyá. Èkó Mùtálà ní ọkọra sí yàtọ̀ ọṣẹ́. Gbogbo orí ilé apá òṣù apá òṣù ọlọ́run tó. Mo sọ fún yín lónìí, ibi tá à ń lò jìnnà, ibi tá à ń yà ló pọ̀ ní ẹ láǹfààní láti gbà wá dáadáa. Ìwọ náà rán mi sílé nìyí, ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi náà rán mi sílé nìyí. Kọ́láwọlé Àjàyí Ajíjẹ dídùn, ẹ káàbọ̀ sórí ètò ògbóǹtarìgì pèpèdè láti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti àníyànjú ìṣọ̀gbìn rẹ̀, ó sì lè nílé ọ̀. Màmá yẹ kó sáká ní gbogbo lórí rẹ̀. Ìwọ ọ̀rẹ́ mi jẹ́ èyí yẹ ọbí. Ìpẹ́ ayé ta wà yí ayé àdáwò ni. Ènìyàn kan kò sí kí kò ní dánwò tirẹ̀. Ṣùgbọ́n tó ní kálukú ló yàtọ̀ síra. Olówó tẹ̀lé yẹn ó bá tirẹ̀. Tálíkà pẹ̀lú tirẹ̀ kò sí ló ń kà. Ṣùgbọ́n irú ìdánwò tó kò dé bá ọ. Gbọ́ mi dáadáa o. Ó sì lè dìde o. Ìwọ la rán mi sí fún tèmi. Ìṣòro wo ni wọ́n ń dojúkọ lónìí tó dàbí àdánwò tó dàbí òkè ìṣòro níwájú ẹ? Tó ti wá rò pé òpin ti dé. Ṣẹ́gun nífẹ̀ẹ́ mi, ẹ káàbọ̀ sórí ètò. Èyí kì í ṣe òpin. Ìwọ la rán mi sílé nìí. Ìṣòro tó ń dojúkọ yẹn ṣé kí n sọ fún jẹ́ kó mọ̀ wípé ìdojúkọ lásán ni kì í ṣe ìṣòro rárá àtọ̀. Ntí wọ́n ti ń rò pé ṣé báyìí ẹ̀ ó ṣe máa lọ rèé, ṣé má tàn ọ́, kò sí ìgbésí ayé tọ́lọ́run ọba mi tí ò lè change bí àṣẹ lè bó, kò sí ìgbésí ayé tí ò lè yí padà. Ọba tó wá sọ bí odi ódòmù ni olòṣìlú náà nígbà náà tó wá sọdọ lọ́rọ̀ tí gbogbo ayé wá ń wò pé ẹni dá ti rò pé kó kàn kú dànù lásán tí gbogbo ayé wá tó wá ń forí balẹ̀ fún. Ẹ wo Jósẹ́fù nínú ìwé mímọ́ ti Báíbù, Bíbélì mímọ́. Ẹ wo bí Ọlọ́run ọba mi bó ti wá sọ pé àwọn ẹ̀gbẹ́ àwọn tí ó tó tẹ̀lé tí wọ́n ti tà sóko ẹrú. Ẹ wá wo bí tó wá ti wá padà tó wá di prime minister tó wá jẹ́ pé olówàkù tí wọ́n ń torí balẹ̀ fún. Ẹ wo ọ̀nà àrà tọ́lọ́run ọba mi gbà tún ayé Jósẹ́fù ṣe. Kí ló wá dé tí wọ́n fi sọ pé Ọlọ́run ọba mi ò lè yáyé tiẹ̀ náà padà? Ọlọ́run tó yáyé Jósẹ́fù padà sì wà ń bẹ. Ìwọ tiẹ̀ ní ìwọ ti wà nílé ọkọ látọdún mọdún, ìwọ ti ń wò pé ṣé màá sì bímọ ṣá, ṣé bí màá ṣe máa bá lọ rèé. Ṣé mọ́tàn má sọ̀rì tínú ọba tó pàdé Hánà ní Sílò kò gbàgbé tiẹ̀ náà. Ọjọ́ tiẹ̀ náà ń bọ̀ ti dé tán. Àbí wọ́n bá yá jìbìtì ló ti ẹ̀rù wọ́ tí wọ́n wò pé ìwọ fẹ́ lọ rèé kó sókun, ìwọ fẹ́ lọ rèé kó sọ́sà.
jìbìtì tó lù ọ́ yìí ó tí wọ́n ò pé níbo lo tuntun fẹ́ bẹ̀rẹ̀ níbo lo ti fẹ́ mú má jẹ́ ń tàn ọ́ ìdojúkọ lásán ni bọ́ ọ bá lè tó o bá fi lè kú fọ́tàyọ̀ báyìí ó tán fún ọ̀nù o ní lọ́kàn pé ìdojúkọ lásán ni ọ́ sì borí ẹ̀ ó di dandan. Òtí lówó rí adáwọ̀ ayé lóde, gbogbo nǹkan pátá wá lórí kọdò fún ọ. Ìyá wa Bímbọ́lá JP Àkàndé wọ́n ní ẹ kú ètò ẹ ṣé mọ́mì wa. Ìrònú àti pokùnso ló sì wá. Gbọ́ ìwọ rò pé ìwọ máa pokùnso nítorí ìrònú tó bá báyá torí pé bùkátà kan tàbí kejì bẹ́yà ìwọ tiẹ̀ bájákulẹ̀ kan pàdé ní tí wọ́n ti wá wò pé àfi kó gbẹ̀mí ara rẹ̀ má jẹ́ ń tàn bọ́ bá gbẹ̀mí ara rẹ̀ ó tún jẹ̀bi lọ́jọ́ gbèdé àlùkìyámọ̀. Má fààyè fún Sátánì ẹni ẹ̀kọ́ láti ṣe yànga lórí rẹ nítorí pé bọ́ bá fi lè ṣe pẹ́rẹ́ báyìí tó gbẹ̀mí ara rẹ ìjìyà ńláńlá ló jẹ́ fún ọ lọ́jọ́ ìdájọ́ lọ́jọ́ gbèǹkì àlùkìyámọ̀. Tẹ́tí kó gbọ́ mi dáadáa lónìí. Àfẹ́sọ́nà ló dà ọ́ tí ó sì lè. Ṣé àfẹ́sọ́nà tiẹ̀ ló wá dàwọ́ náà níwọ́n náà tí wọ́n á wò pé òpin ayé ti dé níbo lo ti fẹ́ bẹ̀rẹ̀ má jẹ́ ń tàn ọ́ bọ́ ọ bá fi lè ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí ara rẹ igba ọkùnrin yóò kọjá lórí sàárè rẹ tí ó tọ̀ sí ìwọ tó ọjọ́kùnrin náà bọ́ ọ bá fi lè gbẹ̀mí ara rẹ igba obìnrin yóò kọjá lórí rẹ yóò tún tọ̀ sórí sàárè rẹ k'Ọlọ́run ó ṣàánú wa. Ìyàwó kọmíṣánná lọ́la ẹ̀bẹ̀ mú bẹ̀. Tó o bá ti gbẹ̀mí ara rẹ ntí ìpinnu t'Ọlọ́run ọba mi ní sí ọ ó ṣeé ṣe kí ìpinnu náà kó má lè wá sí ìmúṣẹ nítorí pé ìwọ dáa ti kọ́ pé báyà ìyàwó president orílẹ̀-èdè kan ní ìyàwó kọmíṣánná ìyàwó mínísítà kan ní ọ bẹ́ẹ̀ o bá ti wá gbẹ̀mí ara rẹ sínú kòtò tó o bá wà síbẹ̀ lọ́tọ̀ á máa ṣe ètò ilé ayé wa ṣe k'Ọlọ́run ó ṣàánú wa ni. Àti máa yẹ kó Sátánì kó gbọ̀ngàn lórí rẹ̀. Iṣẹ́ ló bá lọ́wọ́ rẹ̀ lójijì ní tirẹ̀. Àdáwọ̀ kan rẹ̀ ìbìtì lólùwọ́ o láìrò tẹ́lẹ̀ láìdáwọ́ mi. Bí gbèsè ṣe wọlé dé kó o tilẹ̀ mọ̀. Èyí mú kó sọ̀rọ̀ tìǹbù pátápátá. Ìrètí òpin fẹ́ dà á. Ọba tó lè mú àwọn olówó kan di olówó lásìkò tá a wà yìí pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kan sọ pé taxi driver làwọn, àwọn kan sọ pé alábàárù làwọn ń ṣe. Tí wọ́n bá sọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn gan ẹnu ó yà wá rò pé kò sẹ́ni t'Ọlọ́run ọba mi tí ò lè dá lóhùn. Ohun tó wù kí èèyàn lè máa dojúkọ láyé ìdojúkọ lásán ni. Má jẹ́ ń tàn ọ́ kò sí no permanent kò sí condition tó permanent kò sí condition tó yẹ pé bá a bá wà ń bẹ̀ lónìí báyìí bó ṣe máa lọ títí nù. Má jẹ́ torí pé báyọ̀ rí jẹ lónìí náà pé bí ó ti máa rí lọ́nu má jẹ́ ń tàn ọ́ kò sí condition tó permanent àfi k'Ọlọ́run ó ṣàánú wa ni. Bẹ́ẹ̀ bá ní ìṣòro lónìí kò túmọ̀ sí pé kò ní borí ìṣòro lọ́la o kò sí ìṣòro tó jẹ́ permanent bí àṣà ilé ìbò. Àyà ọ́ lẹ́nu ìdánwò tí o níyì kò ní borí rẹ̀ o kò sì lè dìde o má fàyè fún Sátánì gbogbo lórí rẹ̀ ṣùgbọ́n èyí iṣẹ́ omi ọ̀rẹ́ èyí. Bàbá mi Prince Oyèbádé Olùsọ̀gà Patrick láti orílẹ̀-èdè Nàìjíríà Scrabometers náà ni àwọn náà ń ṣe squeezes tó jẹ́ pé kò lẹ́lẹ́gbẹ́ àti wà tipẹ́tipẹ́ látàyè alálùmọ́lẹ̀ bàbá kò ní bàjẹ́ fún yín o bó ní orílẹ̀-èdè Nàìjíríà bó lòǹdó ajé ọmọ wa láṣẹ Ọlọ́run Elédùmarè. Ọmọdé làgbà ìgbàgbọ́ sọ tẹ́lẹ̀ rẹ̀. Ọmọgbọ́láhàn ọdún bá kú ẹ káàbọ̀ sórí ètò wọn ní òdodo ọ̀rọ̀. Ìbílẹ̀ rédíò náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ wa lórílẹ̀‐èdè United Kingdom bẹ́ẹ̀ láfi kalẹ̀ sí nílùú London. Lórí ayé mi, lórí ẹbí mi, lórí iṣẹ́ mi, ọ̀rẹ́ ṣùgbọ́n. Ẹ láǹfààní láti bá wa sọ̀rọ̀ lórí nọ́mbà yìí lórí WhatsApp +234 8062964059 +234 8062964059 lẹ́ẹ̀fì láǹfààní láti bá wa sọ̀rọ̀ lórí WhatsApp.
kò sí ní tó tán tí kì í tán o, kò sí ní tó dùn tí kì í tán, kò sí ní tó korò tí kì í tán. Jìbìtì lólùwọ́ o láì. Kò sí ní tó jẹ́ pé ó lọ títì. Gbèsè ṣe wọlé. Wọ́n ní kí la jẹ tá a jẹ tán bí ìṣọlọ Ọlọ́run. Pátápátá. Ìwọ má sọ̀rọ̀ ìtínú pé bí ó ti máa rí lọ nìyí. Àrán mi sí ọ. Ìgbàgbọ́ pé. Bàbá wa Abdulkareem wọ́n ní ìgbà làá ní, ìgbà wọn lẹ́nìkan ò láyé, ìgbà làá ní. Gbogbo lórí rẹ̀. Èyí iṣẹ́ òfin. Bàbá mi rí Prince Oyèbádé Olúṣọ̀gbà Patrick wọn lágbára Ọlọ́run á sọ̀rọ̀ tí a bá ti parí ètò. Ìyá wa Princess Adébímpé Òṣómàlé wọ́n ní no condition is permanent. Bẹ́ẹ̀ ni màmá mi, kò sí ìṣòro tó lè le tó títí tí ò ní dópin lọ́jọ́ kan. Èyí wá mú kí o rò pé láti jẹ́ níyà. Ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. Jésù mú àjà ọ lẹ́nu. Ìgbà òtútù wà. Oníborí rẹ̀ o, ó sì lè dìde o. Ìgbà ooru wà. Gbogbo lórí rẹ̀. Ìgbà ọ̀dá àti ìgbà tí gbogbo ẹ̀ tí ó pọ̀ yanturu. Kò sí òpin, a lè sọ pé òpin ti dé, ẹni tó bá ti kú báyìí ní tiẹ̀ ti tán. Àní ò sí ń bẹ. Bẹ́ẹ̀ lómi bá mú tó bá mú ẹnu lé ní tó ti ṣẹlẹ̀ sí láyé, èèyàn sì máa bá a ṣùgbọ́n ẹ̀ máa bá a káàánú. Ìgbàgbọ́ sọ fẹ́lẹ́ rere sí ara rẹ̀ nípa orin. Àríro eléèrí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Kò sí tí ò ṣẹlẹ̀ rí lábẹ́ ọ̀run yìí. Má wàá rò lọ́kàn pé ṣé kìí ṣe pé ṣòro yìí ni ó gbẹ̀mí rẹ bí? Má rò lọ́kàn pé ṣé ó sì borí ìṣòro yìí bí? Rò lọ́kàn pé ìwọ ló ṣẹ́gun. Èṣù wá ti máa fọ́. Ọlọ́run ò kúkú gbàgbé ẹnìkan, kò sẹ́ni tọ́lọ́run ọba mi gbàgbé. Ọlọ́run ọba mi ò gbàgbé ẹnìkọ̀ọ̀kan. Oníkálùkù wa ẹ̀hún ló ní ìgbà tí àkókò tiẹ̀. Ìgbà tí àkókò tiyín kò ní kọjá tiyín. Ìgbà tí àkókò tèmi náà kò ní kọjá mi. Ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ ká nígbàgbọ́ pé n tí ń ṣẹlẹ̀ sí mi yìí àsìkò ni. N tí ń ṣẹlẹ̀ sí mi yìí màá borí ẹ̀. Tó ṣe àwọn tálíkà ọjọ́ òun àná tí wọ́n dolówó, kí ló tí wò ní dolówó? N tó ṣe àwọn àgàn àná tí wọ́n dọlọ́mọ, kí ló tí wò ní dọlọ́mọ? Ohun tó ṣe ẹni tí ń wọ́kọ tí ń wáyàwó ọjọ́ òun tọ́lọ́run bá mi wá ṣe tí wọ́n dọlọ́kọ tí wọ́n tún wá bímọ. Ohun tó ṣe ẹni tí ń wá ìyàwó lọ́jọ́ òun tó jẹ́ pé wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n tún níyàwó wọ́n tún bímọ. Kí ló dé tọ́lọ́run ọba mi ò ní dáwọ́ lóhùn? Ọlọ́run ọba mi ò kọ́ lágàn má jẹ́ ń tàn ọ́. Tàbí ọkọ ẹrù ènìyàn méjì ó wá di tẹnìkan. Bàbá ló ti kú ni o, tàbí ìyá. Bàbá wa Princess Oyèbádé Olúṣọ̀gbà Patrick wọ́n ní ìgbà kíkorò, ìgbà dídùn àti ìgbà ọ̀dá àti ìgbà tí nǹkan bá pọ̀ yanturu. Oníborí rẹ̀ o, ó sì lè dìde o. Má fàyè fún Sátánì gbogbo lórí rẹ̀ ṣùgbọ́n èyí kì í ṣàpín. Ọ̀rẹ́ èyí kì í ṣàpín. Ìṣòro tí a ní àbí ìṣàkóso ó sì lè dìde o. Má fàyè fún Sátánì gbogbo lórí rẹ̀. Lákòótán gbogbo ẹ̀yin ènìyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ìgbàgbọ́ sọ fẹ́lẹ́ rere sí ara rẹ nípa orin. Èṣù wá ti máa bọ̀, Sátánì á ti máa bọ̀. Lórí ayé mi, lórí ẹ̀mí mi, lórí iṣẹ́ mi ọ̀rẹ́ ṣùgbọ́n. Ẹ̀yin náà ẹ sọ bẹ́ẹ̀ sọ fún ara yín pé lórí ayé mi Sátánì ó ti mófo,
èṣù ó ti mófò èsì ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ó ti mófò lórí ayé tèmi Ọláníyì Àlàdé. Ọmọ Awóyẹmí mò ń sọ mo tún sọ èṣù ti mófò lórí ayé mi lórí iṣẹ́ mi. Ìṣòro tí o níyà kì í ṣọ̀pẹ̀ rẹ̀, ó sì lẹ́ni dá ọ, àkàyẹ fún Sátánì pé kọ̀ọ̀kan lórí rẹ̀. Ẹ̀sùn láti máa fọ́. Èṣù wá ti máa fọ́, Sátánì kọ́ ti máa fọ́. Lórí ayé mi, lórí ẹbí mi. Mo sọ fún yín lórí ìbílẹ̀ rédíò lẹ́tí láǹfààní láti gbádùn wa. Ẹ̀yin kàn lè lọ sórí Facebook kẹtẹ̀ síbẹ̀ ìbílẹ̀ rédíò tiwantiwa yóò ẹ̀ láǹfààní láti gbọ́ wa live and direct níbẹ̀. Bó bá sì jẹ́ lórí Instagram ẹ kàn tẹ̀ síbẹ̀ ìbílẹ̀ rédíò ọwọ́ kan ní ó gbé wa. Bó bá jẹ́ lórí àtẹ ayélujára ní ẹ láǹfààní láti gbọ́ wa ńbẹ̀ lórí www.ibileradio.com kẹ wá fi /29 radio ọwọ́ kan lẹ́ láǹfààní láti máa gbọ́ wa kìtìkìtì ńbẹ̀. Ẹ sì lè dáńlódù áàpù wa kẹ mọ́ láǹfààní láti gbọ́ wa síwájú àti síwájú sí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sí ní orílẹ̀-èdè UK ní o. Ẹ̀yin tẹ́ bá wà lórílẹ̀-èdè UK kìtìkìtì lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa lórílẹ̀-èdè UK, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé ẹ láǹfààní láti gbọ́ wa bẹ́ẹ̀. Ìyá wa mo dúpẹ́ wẹ̀mí dá ẹ káàbọ̀ sórí ètò. Nítorí àsìkò ibi tá ń lọ jìnnà lónìí bí ó ti mọ lábala yẹn fún tèmi náà nìyẹn. Ìdí abá ni pé a jẹ́ kó yé wa pé kò sí ìṣòro tó kọjá àdúrà, kò sí ìṣòro tọ́lọ́run ọba mi tí ò lè ṣẹ́gun ẹ̀, tí ò lè mú wá sópin, tí ò lè fòpin sí. Ẹ̀yin náà ní lọ́kàn pẹ̀lú àníyàn pé ìṣòro iṣẹ́ èmi ni màá borí ẹ̀, ìṣòro tí mo ìdojúkọ yìí èmi ni màá ṣẹ́gun ẹ̀, ni màá rẹ́yìn ẹ̀. Torí pé Ọlọ́run ọba mi tó dá wa kò dá wa pẹ̀lú ṣòro. Ọlọ́run ọba mi tó dá wa ó dá wa nítorí pé ká lè wá fọ̀fíìlì àyànmọ́ tá a yàn látọ̀run. Kì í ṣe torí pé ogun, kò sẹ́ni tọ́lọ́run ọba mi dá ogun mọ́, kò sí tọ́lọ́run ọba mi dá ìṣòro mọ́. Mo fi sọ fún wa pé nílé ayé tá a wà yìí ẹ jẹ́ á kún fún àdúrà, ká kún fún àdúrà, ká sì ní lọ́kàn pé Ọlọ́run ọba mi Elédùmarè òun ló ń ṣe ohun gbogbo, ló sì ń tò ó, kò sì kúrò nídìí olówó ṣebẹ̀ ló ṣebẹ̀ oníkálukú kò kúrò nídìí ọbẹ̀ tí ń sè yìí. Ẹ jẹ́ á rí dájú pé lọ́jọ́ kan àwa náà à ń mókè, lọ́jọ́ kan ẹni tí ò tí ì bímọ yóò bí, ẹni tí ò tí ì níyàwó yóò ní, ẹni tí ò tí ì lọ́kọ yóò ní. Ọlọ́run ọba mi yóò wá ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. A máa fi pìtàn ní pé nígbà kan sì nìyí o, yóò dàbí pé kó lọ rèé kó sómi, nígbà kan sì ní ó dàbí pé kó pokùnso látàrí pé ohun gbogbo kù díẹ̀ káàtó látàrí ìdojúkọ tá à ń dojúkọ. Á láǹfààní láti dá sí nǹkan kan lónìí lórí ètò ìgbẹ́ kó tó di bá láǹfààní àti dá sí. Mò ń bọ̀ ná lẹ́yìn abala ọ̀nà àbáyọ lórí ètò fún tèmi. Ẹ bá wa share, jẹ́ káwọn èèyàn láǹfààní láti wò wá àti láti gbọ́ wa dáadáa. Ẹ bá wa share ìgbẹ̀yìn tẹ̀ ń láǹfààní láti wò wá báyìí. Ọ̀nà àbáyọ síkùn kí lọ́nà àbáyọ. Ọ̀nà àbáyọ kò máa yé mi sẹ́. Ọ̀nà àbáyọ kò máa yé mi o. Àmì ní pátá délé máa kò máa yé mi jẹ́. Ọ̀nà àbáyọ kò máa yé mi o. Kí lọ́nà àbáyọ? Ẹ là mí lóye. Ẹ jọ̀ọ́ yé mi. Ẹ là mí o. Ọ̀nà àbáyọ kò máa yé mi sẹ́. Ọ̀nà
ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí abala ọ̀nà àbáyọ lórí ètò fún tèmi lórí ètò tá a pè ní lóyin ládùn níkànnì ìbílẹ̀ rédíò lẹ́tí náà àǹfààní láti gbọ́ àtàbùkalẹ̀ sórílẹ̀-èdè UK nílùú London bẹ̀ làwà tá a ti ń dá bẹbẹ lókè ara ò ní tán lé alára láíláì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ ara ò ní tán nílé alára láíláì àwọn náà la lè tó àtàtà àwa la lè tó àtàtà ẹ mọ̀jẹ̀ ń tàn yín Ọlọ́run ló pé ó rí bẹ̀ nígbà tí í sòrò ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ káka lẹ́tà sátẹ́gùn ètò fún tèmi ọmọ Nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́ ní àǹfààní láti gbọ́ wa á láǹfààní láti ka lẹ́tà sátẹ́gùn ètò ẹ sì láǹfààní láti dá sí gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò wá nílé sí olóòtú ètò lóyin ládùn ní ìbílẹ̀ rédíò olóòtú ẹ jọ̀wọ́ ẹ bá ka lẹ́tà yìí sétí àwọn èèyàn kí wọ́n láǹfààní láti bá mi dá sí i. Mo tó ọmọ 37 years ọdún 17. Mo ń gbé ní ìlú ọba mo forúkọ bobi tí mo wà ní àṣírí ní nǹkan bí ọdún 27 sẹ́yìn tí mo wá sáyé tí ìyá mi bí mi. Ìyá mi jẹ́ akẹ́kọ̀ọ́ tó ẹ̀ṣẹ̀ wọlé ìwé gíga yunifásitì. Ní gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí ìyá mi wọlé ìwé gíga yìí torí pé bàbá wọn láwọn ò lè tọ́mọbìnrin nílé ìwé nítorí pé yóò padà lọlé ọkọ tàbí kó disappoint àwọn bàbá wọn tó bí ìyá mi lóun ò lè rán wọn nílé ìwé. Nídìí èyí torí pé ìyá mi jẹ́ akíkanjú màmá mi sì tì wọ́n lẹ́yìn wọ́n bá bàbá wọn sọ̀rọ̀ bàbá ìyá mi sọ̀rọ̀ wọ́n sì gbà sí wọn lẹ́nu láti rán wọn lọ sílé ìwé. Lẹ́yìn èyí ìyá mi ṣe bẹ́ẹ̀ ìyá mi wọ́n gboyún mi gẹ́rẹ́ tí wọ́n wọlé ìwé gíga jìnnìjìnnì bò wọ́n kò sí nítorí ọ̀nà wọ́n sì gbọ́dọ̀ ṣẹ́yún torí pé tí wọ́n bá fi lè ṣẹ́yún wàhálà ni wọ́n ti rìnà sí wọn pé wọ́n gbọ́dọ̀ ṣẹ́yún mi. Nídìí èyí wọ́n àwọ̀ kí làwọn fẹ́ ṣe wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní re oyún yìí wọn ò lè lọlé wọ́n ràn yàn sílé wọ́n bá fẹ́ jáde gan aṣọ dábòlẹ̀ ni wọ́n ń wọ̀ ìyá mi ń wọ̀. Nígbà tí wọ́n re oyún tó pé oṣù 9 gbáko tí mo wá sáyé wọ́n bí mi lóòótọ́. Nígbà tí wọ́n bí mi lẹ́yìn bí ọjọ́ bíi 7 wọ́n sàmì kan sí mi ní ọrùn. Àmì tí wọ́n ṣe sí mi lọ́rùn yìí gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀. Ìyá mi wá lọ rèé gbé mi jùnù síbì kan ó gbé mi sọ síbì kan lẹ́gbàá ẹ̀gbẹ́ igbó kan ó ń sọ mi níbẹ̀. Ibẹ̀ ni àwọn aláàánú kan ti gbé mi tí wọ́n sì ń tọ́jú mi títí mo fi dé ẹni tó lọ rèé kàwé nílùú òyìnbó. Nígbà tí mo lọ kàwé nílùú òyìnbó mo di onímọ̀ ṣègùn òyìnbó dókítà. Iṣẹ́ ń lọ mò ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Látàrí èyí níbi tí mo ti ń ṣiṣẹ́ yìí ni mo pàdé arábìnrin kan tèmi àti ẹ̀jọ́ ń fẹ́ra wa tá a ti mú ọjọ́ ìgbéyàwó sọ́nà. Ọjọ́ ìgbéyàwó tá a mú sọ́nà yìí ó ti gbogbo ẹ̀ ti ń lọ ní kùkù kẹ́kẹ́ àti gbogbo ẹbí ti ń múra lọ́tùn lósì. Ó kù bí oṣù kan ni mo wálé láti ibi tí mo wà yìí. Ìyàwó wà nílé. Sí ìyàlẹ́nu ìyá ìyàwó mi jẹ́ ọ̀rẹ́ ìyá mi tèmi ò sì mọ̀ torí pé ẹni tó tọ́jú mi dàgbà o lè mí mọ̀ ní ìyá àti bàbá ni mo mọ̀ ní òbí mi. Ìyá wa Adédèjì Ganiat Ọmọládé ẹ káàbọ̀ sórí ètò. Àwọn ni mo mọ̀ níyà mi lóòótọ́. Nígbà tí mò ń bọ̀ ìjàmbá ọkọ̀ kékeré kan ṣẹlẹ̀. Nígbà tí ìjàmbá ọkọ̀ kékeré kan ṣẹlẹ̀ nígbà mo dé orílẹ̀-èdè Nàìjíríà lùfọ́ adẹni tí wọ́n gbé lọ sí ọsibítù. Nígbà tí wọ́n gbé mi dé ọsibítù tí wọ́n ti ń ṣètọ́jú mi lọ́wọ́ ìyá ìyàwó mi wá kí mi pẹ̀lú ọ̀rẹ́ wọn tí í ṣe ìyá tèmi tèmi ò mọ̀ ìyá mi tí mi ò mọ̀. Ibẹ̀ ni wọ́n ti rí àmì lọ́rùn mi pé ṣé kìí ṣe ọmọ báyìí rè ni. Wọ́n wá pe ọ̀rẹ́ wọn sẹ́yìn tó jẹ́ ìyá ìyàwó tèmi pé báyìí kàsá báyìí kàwòdì. Wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi. Mo gbọ́ ọ̀rọ̀ yìí kan pé láyéláyé wọ́n fi ọlọ́pàá gbé wọn ni. Mo ní wọ́n fi ọlọ́pàá gbé wọn ni pé irú ìbànilórúkọ jẹ́wo nìyẹn. Wọ́n fẹ́ máa claim ohun tí ìṣe tiwọn bí àṣẹ ilé ìgbó pé màá sùn wọn sí court ni. Bó ti jẹ́ pé wedding tèmi fẹ́ wá ṣe lèmi bá wá sílé
látàrí èyí ìwádìí ń lọ lọ́tún lọ́sì. Mo pe àwọn ìyá mi tí mo mọ̀ níyà mi lórílẹ̀‐èdè ibi tí mo wà lọ́hùn àti bàbá pé báyìí kàṣá báyìí kàwòdì àwọn náà sì kú bí ọ̀sẹ̀ kan táwọn náà fẹ́ dé. Bá ní tẹ́ ẹ bá ti dé o ọ̀rọ̀ wa ẹja wá yanjú ẹ o, torí pé ìyá yìí ń dòǹdò pé òun fẹ́ dúró lọ́jọ́ wedding mi, òun ni ìyá tóun ó dúró. Mi ò sì mọ̀ wọ́n, àwọn kọ́ ni wọ́n tọ́ mi dàgbà. Nígbà tí àwọn bàbá yìí dé, ìyẹn bàbá àti ìyá tí mo mọ̀ gẹ́gẹ́ bí òbí tí wọ́n bí mi yìí, nígbà wọ́n dé wọ́n ní asọ̀rọ̀ yìí lọ wájú asọ̀rọ̀ yìí lọ sẹ́yìn. Wọ́n ní lóòótọ́ ni àwọn gbé mi lẹ́gbẹ̀ẹ́ igbó kan ni àwọn sì làwọn tọ́ mi títí dàgbà, torí pé àwọn ti dàgbà, àwọn ti darúgbó kùjẹ́kùjẹ́. Ọ̀rẹ́ wá bomi tútù sí mi lọ́kàn. Ìnáwó sì kú bí ọ̀sẹ̀ kan àti díẹ̀ báyìí. Mo wá yarí délẹ̀ pé ìyá yìí ò ní dúró níbi wedding mi sẹ́ẹ̀. Ìyá tó fojú mi ráre tó jẹ́ kí n lọ rèé di tí mo dì lónìí. Tó bá yẹ pé mo ti kú ńkọ́,